Aládìkún tágbádé rẹ̀ fàlàfin ó ti jí padà Ọ̀yọ́ṣẹ́ ti ṣetán láti dádé padà ó gbé fòǹfò lóhùn kọ́rùn rẹ̀ ó lè mọ́ Aládìkún ọ̀la ọ̀sà o. Aládìkún tágbádé rẹ̀ fàlàfin ó ti jí padà Ọ̀yọ́ṣẹ́ ti ṣetán láti dádé padà ó gbé fòǹfò lóhùn kọ́rùn rẹ̀ ó lè mọ́ Aládìkún ọ̀la ọ̀sà o. Ọ̀yọ́ súnmọ́ bí ẹyẹ ṣe pé mọ́ ẹgbọ́n tàn kiri Aládìkún ọlá ọ̀sà ẹrù jẹjẹ ló gbádé kalẹ̀ o ìyẹn ló já wípé ládé 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 Aláàfin Ọ̀ládé adé olóròlú sálàgbà fàlàfin. Aládìkún tágbádé rẹ̀ fàlàfin ó ti jí padà o Ọ̀yọ́ṣẹ́ ti ṣetán láti dádé padà ó gbé fòǹfò lóhùn kọ́rùn rẹ̀ ó lè mọ́ Aládìkún ọ̀la ọ̀sà o. Ládé 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 ńgbà tí Aláàfin Ọ̀ládé adé olóròlú ńlá gbà fàlàfin mo kí gbogbo ẹ̀yin ọmọ fún òròlú jákèjádò àgbáyé àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀ ọ̀sán gangan báyìí ní kànnàkànnà hàn ajé orú dòdòdó gbogbo fàfáǹsẹ̀ àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dòun ẹbọ òkété tó bá jẹ̀dẹ̀ ọ̀sán a sì fẹ̀yìn gbákú mọ̀ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àró irúnmọlẹ̀ ìpadàbọ̀ Ọ̀rànmíyàn mo tún kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí sẹ̀sìn ń joko korokoro ṣé bàbá òye mẹ̀lábà ṣé gbogbo nǹkan lọ létòlétò àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ lọ́fẹ́ kẹtàn sáré ẹni tá a ní ó ṣe tó lọ̀rọ̀ Ọ̀yọ́ tó léwo làbọ̀rọ̀ wá máa ṣe tó tòótó yóò ṣe tó láìmọye ìgbàlagbára Ọlọ́run mo fún wọn ní ọ̀nà àbáyọ wọn kọ tí ekún ni pẹ́nu tí ìgbín fi bóòsà kó e lọlẹ̀ ní kíá pé ọ̀tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire ká sì mọ bẹ̀rẹ̀ àníyàn lọ Ọlọ́run ọba mi ń gbọ́ ìpè ni wọ́n ń ṣe kiri wọn ò rántí mọ́ pé ìpè látẹlẹsẹ̀ rà níjọ́ ọjọ́ sí tọrọ àtẹlẹsẹ̀ fi dojú dé ṣe làwọn àgbà wọn mọ́wọ́ tì gbọ́ndò tí wọ́n ń kọrin máa jó lọ́mọ ń wẹ̀yìn rẹ fún wọn àgbè ń dòdì ẹ lómi kù lódò bí àgbè yìí ọ̀bá dẹ́kun jíjó omi ń bò láṣẹ romi gbé délé o kí a mo bá rántí ọ̀rọ̀ àwọn àgbà tó ní àgbà ò sí èlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro àti pé àgbè ní jẹ̀gbẹ́ omi àgbàlagbà ní jìyà ọ̀ràn àti pé bí ìgànná bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé ládé 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 Aláàfin Ọ̀ládé apá kejì kéèbù ọ̀rá káfojú kégbodò kẹyìn ọ̀fọ̀ káfojú kòròmọdé tó ní rogbo ṣe bí nínú apá ìkànnì mo béèrè pé ta gan ni Aládìkún àti pé kínìdí tó ìjáde tiẹ̀ wọ́n gbà fàlàfin mo tún wá béèrè pé Aláàfin èwo wọn gbadé fún ajẹ́ pé kẹ́ ẹ̀ yá mi létí inú yín kẹ́ ẹ má sì sọ tòde nù àsọ̀rọ̀ yanrọ̀ ló pe léǹpẹ́ ọba tápà ìṣáájú tó nígbà wúwo jàwó lọ kọ̀yàn bóyá gbá tútù àbí gbígbẹ àsọ̀rọ̀ yanrọ̀ lọ́pàá báàlì alùgúsí iṣẹ́ kù mọ̀ láńrè ṣe lọ́la o kọ̀lá bóyá bàrà ni wọ́n lọ lù ní kùmọ̀ tí wọ́n fi lu baálẹ̀ ní kùmọ̀ pa mo ibi àsọ̀rọ̀ yanrọ̀ ọ̀hún náà ńlọ́pàá báàlì ajé kókóró tí wọ́n fi wó olódó lẹ́nu táwa ni Aládìkún gan oríkì olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ni gbogbo ọmọ Ìgbòho kọ́ ni wọ́n ń kì bẹ́ẹ̀ ìdílé àwọn olóyè Sunday Adéyẹmọ nìkan ni Ọ̀yọ́ kọ́ lọ́tẹ̀ Ìgbòho dó ọba mẹ́ta ló sì wà níbẹ̀ wọ́n sọ ìtàn ọba mẹ́tẹ̀ẹ̀ta ń wájú pẹ̀lú ìrìn àjò Ọ̀yọ́ sí Ìgbòho ìtàn Aládìkún ọlá ọ̀sà akọni ẹrù jẹjẹ mo fẹ́ sọ àti bí adé ṣe dé ọ̀dọ̀ Aláàfin Ajíbóyèdé lọ́dún 1562 ẹ pé mo ní káwọn ọmọ Ọ̀yọ́ tó wà lórí ìtàkùn ayélujára ọ̀sẹ̀raró kí wọ́n tẹ́tí kalẹ̀ wá gbọ́ ìtàn tí bí onírọ́nú ẹ pé mo ní kí wọ́n yé ṣépè tọ́ bí àkèré ká mọ́ kí wọ́n fi ara balẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí yóò ṣe máa gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ látẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ẹ pé mo fẹ́ sọ̀tàn
tí ọ̀kankan nínú wọn ò gbọ́ rí. Ọbàtálá ló gbé Aládìíkún Ọláòṣà akọni ẹrù jẹ̀jẹ̀. Aládìíkún ọmọ aládé làwẹ̀ ọmọ aládé sẹ́sẹ́ fún. Àrọ́bá ìtàn jẹ́ kó yé wa pé kò sí aládé Ọbàtálá nígbà ìwáṣẹ̀. Pàápàá jùlọ àwọn ni wọ́n ládé sẹ́sẹ́ fún. Aládìíkún ló wá gbéra kúò nífẹ̀ẹ́ kò déédéé kúò bẹ́ẹ̀ o. Lẹ́yìn ikú Odùduwà ó wù àwọn ọmọ Ọbàtálá láti du àpèrè Oòduà. Wọ́n sì gbìyànjú díẹ̀ torí wọ́n yẹ lọ́ba. Àdínkùn pẹ̀lú àwọn ọba lùfà Aláyémọrẹ wọn jọ duyè. Ọjà máa Aláyémọrẹ lọ́wọ́ ni Aládìíkún Ọláòṣà bá gbé fájanlẹ̀. Àgbà òpìtàn tí ń bẹ lótùúfẹ̀ akọni lọ́rùn bíi iye kan ni. Ifá ní bí wọ́n bá ti ń lọ bí wọn ò bá tí ì rí igi tí ẹ̀gá pọ̀ sí kò gbọdọ̀ dúró. Kì í ṣe ẹyẹ ẹ̀gá nìkan ni yóò wà lórí igi ọ̀hún o. Olú gbọ́dọ̀ pọ̀ lábẹ́ igi náà rẹ́rẹ́rẹ́. Ìyẹn ni pé ibi tí olú àti ẹyẹ ẹ̀gá fọ́n sí ni kí wọ́n gbé tẹ̀dó sí. Eléyìí wọn gé kúrú tí wọ́n sọ di Olúfọ́n. Ibi tí olú fọ́n sí ibi tá a gbé rólú ìlú arólú. Olúfọ́n àgbé ẹ̀yin lọ́mọ mo níyọ̀mọjà tẹ̀sùn mo lépo ńlẹ̀ mọ̀jẹ̀ láǹfọ̀fọ̀. Ọláòṣà Aládìíkún akọgun ẹrù jẹ̀jẹ̀ ní Olúfọ́n àkọ́kọ́. Nígbà ó wá di lọ́dún 1562 Aláàfin Ajíbóyèdé ló wà lórí oyè. Ṣé mọ̀ wípé Òfìràn ló kó Ọ̀yọ́ sákò ní Kàtúngà. Nígbà ogun Nupe tú wọn ká ṣùgbọ́n lójú ọ̀nà ló kú sí. Ẹ̀gúngún ojú ni Aláàfin tó kó Ọ̀yọ́ dé Ìgbòho. Lẹ́yìn tó wàjà ní Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyùn jọba. A sọ̀tàn rẹ̀ níwájú. Lẹ́yìn Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyùn ni Ajíbóyèdé jọba. Láyé Ajíbóyèdé ńlọ̀yọ́ ṣẹ́gun Nupe. A máa ṣàyájọ́ ní ìrántí ọjọ́ tá a ja àjàṣẹ́gun lórí Nupe ni Ajíbóyèdé fi gbé ọdún Bẹ̀rẹ̀ kalẹ̀ láti máa ṣàyájọ́ ọdún ìgbà ọ̀tun àsìkò ìfọ̀kànbalẹ̀ tó dé àti láti máa ṣèrántí àwọn akọni tó lulẹ̀ lójú ìjà. Pọ̀lọpọ̀ ìlú ńlọ wá bá Ọ̀yọ́ ṣe ayẹyẹ ọdún Bẹ̀rẹ̀ àkọ́kọ́. Kò sí adé mọ́ lọ́wọ́ Aláàfin. Ogun ti gbádé ọba lọ. Adé èwo láwà dé sọdún nílá bí irú èyí. Ṣé adé ìṣẹ̀ǹbáyé wọn ń lò nígbà yẹn kò ìdí tí wọ́n ń tà lórí igbá yẹlẹyẹlẹ. Adé tí wọn ò gbọdọ̀ fi gé ègún fún èèyàn. Ohun tí wọ́n bá wí pẹ̀lú ẹ̀gbọ́njógbọ̀njó ní abẹ́ gé. Ṣé ẹ̀ ń fi ọkàn bá mi bọ̀? Aláàfin Ajíbóyèdé bá ránṣẹ́ sí Olúfọ́n tó wà lórí oyè. Ọba Ẹ̀míolú Olúmọgbè tó jọba láàrin ọdún 1524 sí 1576 pé kó bá òun fi adé kan ránṣẹ́ láti sọdún Bẹ̀rẹ̀. Kí ni wọ́n sì ti ń kórí ṣe nílé ikú? Gbígbẹ lọ́fẹ́ ni àbí tútù? Adé pọ̀ lọ́wọ́ Olúfọ́n. Olúfọ́n ní odò adé tí wọ́n ń pè ní ọba adé Ọládé Arè adé ìṣẹ́ṣẹ́ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ẹ̀ ló ti gbé ọ̀kan ránṣẹ́ sí Aláàfin Ajíbóyèdé kó fi sọdún Bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ àwọn tó tẹ̀ ládé lọ ní ọ̀padà mọ́. Lára wọn dúró sígbò wọn sọdún Bẹ̀rẹ̀ tán l'Aláàfin ọ̀dádé padà mọ́. Ìdènà tó yẹ jẹ́ pé Olúfọ́n nìkan wọ́n gbà láàyè tó lè gbé adé wọnú ààfin Ọ̀yọ́ níwájú Aláàfin. Ládé 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 Aláàfin Ọ̀ládé adé Aládìíkún ńlá gbà f'Aláàfin. Bọ́bá wá jẹ́mi nìwọ ọmọ Ọ̀yọ́ tí ń gbọ́ mi ní. Èpè kọ́ ló yẹ kó o máa ṣẹ́ fún mi. Ìdí ni pé àdìtú tí wọ ọmọ lọ́jọ́ pípẹ́ lèmi bá o tú jáde. Ohun tó ta kókó tọ́pọ̀ ọmọ Yorùbá ọmọ Káàárọ̀ Oòjíire ti tútì. Ọjọ́ ọdún Bẹ̀rẹ̀ nìkan ńlọ yẹ kí wọ́n máa dé adé tí wọ́n gbà lọ́wọ́ ọmọ Aládìíkún. Ìdènà tí Aláàfin kì í fi gbé adé kiri wọn ò ládé mọ́ ni. Dáhùn sí ìbéèrè ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kan tẹ́ ẹ ní ọba kéékèèké tí ò níyì ńláde jọ lójú tí yóò máa gbé adé kiri gbogbo ibi tí bá ń lọ. Bẹ́ẹ̀ bá fọ́ níyì gbogbo èèyàn kọ́ ló fọ́ níyì. Àwa mọ̀ wípé adé orí la fi ń mọba. Bọ́bọ̀ bá ti ládé lórí kò yàtọ̀ sí èèyàn lásán. Ńgbà tí baálẹ̀ ìlú gan kò ń gbé adé á wàá sọjà Aláàfin tó tóbi lọ́ba. Ṣé ẹ gbàgbé pé mo ní ọ̀nà àbáyọ wà sáde Aláàfin? Bí òde bá lé ọmọ inú ilé ní ilé ọmọ padà sí. Kí àwọn Ọ̀yọ́mèsì ó mú ọba Akíìmù wá dé wá sí Ilé Ifẹ̀. Kọ́ ni ó gbé ọ̀kan fún nínú adé Odùduwà. Ìbá níyì ju ti Aládìíkún tí wọ́n láwọn ọgbà padà lọ. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Ẹnìkan ò ní gòkè kọ́ mẹ́sọ̀. Ẹyẹ ò ní fò kẹ́yẹ ọmọ bà. Aládìíkún Ọláòṣà ẹrù jẹ̀jẹ̀ tí wọ́n gba adé rẹ̀ f'Aláàfin.
Aláàfin ìtàn rẹ̀ ló ti gbọ́ òun o mo kìdá ọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel yìí tẹ́ tó wà yìí Awikonko Ewì Exponent Awikonko Ewì Exponent Awikonko Ewì Exponent ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà káàárọ̀ òjìrì ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o. Yeah.